ọ̀pọ̀lọpọ̀ pátá àti páàdì nǹkan oṣù obìnrin ni wọ́n bá lọ́wọ́ ìyá yìí lákùrẹ́. ìyá ẹni 60 ọdún kan tí wọ́n fura sí bíi afèèyàn ṣètùtù ọlà la gbọ́ pé ọwọ́ àwọn aráàlú tẹ̀ lágbègbè Danjuma Ìsìkan nílùú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo. gẹ́gẹ́ bá a ṣe gbọ́, àwọn ọlọ́kadà kan ni wọ́n ṣàkíyèsí ìyá àgbàlagbà ọ̀hún tí a ò rẹ́ni dárúkọ rẹ̀ fún wa níbi tó ti ń sá àwọn páàdì tí àwọn obìnrin fi ń ṣe nǹkan oṣù láàrin ojú ọ̀nà tó ti Danjuma lọ sítòsí ọjà Ìsìkan. obìnrin kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀, Adéọlá Olúwaṣẹ́gun, ṣàlàyé fún akọ̀ròyìn wa pé wèrè làwọn máa ń pe màmá òun pẹ̀lú ìrísí rẹ̀ tí àwọn máa ń rí nígbà tó bá ń lọ tó ń bọ̀ lágbègbè náà. ó ní ṣàdédé làwọn gbọ́ tí àwọn ọlọ́kadà kan pariwo olè láti ọ̀ọ́kán lọ́jọ́ náà. lẹ́yìn èyí ló ní àwọn rí i tí wọ́n sáré lọ bá ìyá òun tí wọ́n sì já báàgì ọwọ́ rẹ̀ gbà. ó ní kàyéfì ńlá ló jẹ́ fáwọn èèyàn tó wà níbẹ̀ nígbà tí wọ́n tú báàgì ọ̀hún tí wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ àlòkù páàdì nǹkan oṣù obìnrin àti pátá rẹpẹtẹ nínú báàgì náà. lójú ẹsẹ̀ ni àwọn tó wà nítòsí ti dáwọ́ bo ìyá náà tí wọ́n sì lù ú nílùkulù. lẹ́yìn èyí ni wọ́n múra láti dáná sun. ọpẹ́lọpẹ́ àwọn àgbàlagbà kan tí wọ́n wà nítòsí, àwọn ni wọ́n bẹ̀ wọ́n tí wọ́n sì gba obìnrin yìí sílẹ̀ lọ́wọ́ wọn. lẹ́yìn èyí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fà á lé àwọn òṣìṣẹ́ àjọ sífù dìfẹ́ǹsì lọ́wọ́. gbogbo akitiyan wa láti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ látẹnu alukoro àjọ sífù dìfẹ́ǹsì ìpínlẹ̀ Ondo ló já sí pàbó pẹ̀lú bó ṣe kọ̀ láti gbé ìpè rẹ̀. bẹ́ẹ̀ ni kò tí ì fèsì sí àtẹ̀jíṣẹ́ tá a fi ṣọwọ́ sí i títí tá a fi kó ìròyìn yìí jọ tán. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.